wòlíì nasiru ti fòkọ̀rọ̀ ránṣẹ́ sáwọn òòṣà ilẹ̀ yorùbá àti àwọn olóòṣà fúnra wọn débìí pé ọ̀rọ̀ yìí kan ọọ̀ni of Ifẹ̀ àti àwọn òòṣà ilé-ifẹ̀. Àwọn tó ń sin òrìṣà ń wọṣọ gidi ṣùgbọ́n àwọn òòṣà fúnra wọn gan ò ráṣọ gidi wọ̀, wọn ò gbélé gidi. Bàbá yìí ní ilé kólóbó báyìí ni wọ́n kọ́ fún àwọn òòṣà yìí fún ọdún rẹpẹtẹ tó jẹ́ pé báwọn èèyàn bá lọ wọ́n máa wá síbẹ̀ lọ́dọọdún pé ilé kólóbó báyìí náà ni wọ́n kọ́ fún wọn. Kí ni àwọn nǹkan tí bàbá yìí ní ó yẹ káwọn olóòṣà ṣe fún àwọn òrìṣà wọn? Lóòótọ́ bàbá yìí mẹ́nu bàá pé àwọn òòṣà yìí wọn ò lè sọ, wọn ò lè gbọ́, wọn ò lè gbóòórùn. Wò nǹkan kì í sínú fọ́nrán yìí o, nítorí bí mo ṣe ń wò yìí ó jọ wípé àwọn oníṣẹ̀ṣe ó ṣeé ṣe kí ó má tẹ́ wọn lọ́rùn, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí má tẹ́ àwọn oníṣẹ̀ṣe lọ́rùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Nasiru lórí ọ̀rọ̀ àwọn òòṣà nílẹ̀ Yorùbá. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Mo rántí ọdún kan mo ń lọ sí ẹgbẹ́ tó fẹ́ sọ yìí, mo lọ sí Èkó kátó-dé Ìtìrẹ́ yẹn, ilé òrìṣà kan wà ń bẹ̀. Nínú tábà lọ sí Ìtìrẹ́ yẹn, ilé òrìṣà kan wà ní roundabout kékeré kan bẹ̀. Ilé òrìṣà yẹn wọ́n wá ṣe 100 years yẹ. Ilé òrìṣà yẹn wà lẹ́kọ̀ọ́ yìí. Ilé òrìṣà yẹn wà ń bẹ̀, bóyá wọ́n ti wú bá, bóyá ìjọba àwọn ọ̀dẹ wú. Sọ wà ń bẹ̀. Ilé òrìṣà yẹn ti lé ní 200 years. Gbogbo ilé tó òrìṣà yẹn dẹ̀ wà ní jọ́sọ̀ yẹn kò ju gbogbo ọ̀tà yìí. Mo wá wò pé rìdíìmù tí ì pé 100 years. Ẹ wo odidi káàmpù tó wà ń bẹ̀. Báwo ni ẹnì yìí ti wà níbí? Ó yẹ kí ọ̀nì náà lè mọ̀ pé ìpè wà lórun. Báwo náà ti dá a dúró sínú roundabout bí for 200 years? Ayé òrìṣà yẹn ti bàjẹ́. Bẹ́ẹ̀rùn, ayé rẹ̀ ti bàjẹ́. Ní èní, gbogbo òrìṣà tó wà ní ilẹ̀ Ifẹ̀, inú ahéré báyìí, inú ẹ̀wọ̀n náà wà. Gbogbo wọn bíi pé ká ta aṣọ àkísà. Ọọ̀ni of Ifẹ̀ náà tí ó jọba kò wọ aṣọ àkísà tó wà lára wọn. Ó yẹ kí àwọn òrìṣà yẹn náà lè bi àwọn tó sìn wọn pé irú aṣọ tẹ́ ẹ gbé wọ̀ wá ẹ̀yìn ẹ̀ ṣe wọ́ sọ́rùn yín. Ẹni dáa fóríṣà. Bá mi ṣe kẹ́lẹ́ fún kẹ́lẹ́ bọ̀ kẹ́lẹ́ fi dé. Ẹ̀ẹ́dẹ́ gbogbo abájọ́ tó bá wọlé ìkejì àtọ̀. Jáfọ́gò tí sọmọ ilẹ̀ fi jì ẹ́ bọ́ lọ́dún kó wá ṣe ìkan ṣoṣo ní mọ̀ pé. Bá mi ṣe polówó ní kó máa jẹ́ wọn lájú àwọn tó gbà. Kí ni wọn kó lù kẹ́yìn kó bọ́? Kẹ́ẹ̀dẹ́ fún kẹ́lẹ́ bọ̀ kẹ́lẹ́ fi dé. Ìbá ìkàtà lápá kó yọ lápá. Tí ìkàtà kan kó yọ ọ̀tàn ìjọ ọmọdé níta fáwọ́ ọmọdé bọ́tà fáwọ́. Àgbàgbà máa kó lóun gbó ìjọ máa wà ní níta fáwọ́. Wọ́n máa wà ní bàtọ̀ fún ògùn àpòtẹ̀ tẹ̀ náà ní. Ṣẹ́wà. Wọ́n máa ní tọkọ tí wọ́n máa bọ́tọ̀ fún tó lówó yá máa lánàá. Ṣẹ́wà. Wọ́n máa lánàá mọ́dá bá gbalẹ̀ tí sọmọ gbé àgbẹ̀ ẹ̀bọ lọ́nà kó wá ṣe. Ìpàdé òde o. Àwọn olóògbé àgbẹ̀ àgbẹ̀ làwọn máa wọ́n ní rè. Bá mi ṣe kọ́ bẹ́ẹ̀ sí ká lé lọ́dá. Bá mi ṣe kẹ́kẹ́ fún kẹ́kẹ́ fún kẹ́kẹ́ ṣé lù o. Mo ti bá a mú, mo ti mú. Bá ní àgbẹ̀ ọmọ. Ẹwà báwo láì ṣe wà yẹwà ìyẹwò ní gbogbo ìyẹwò ní látọ̀dọ̀ ẹ̀yìn ọ̀gá ẹ̀jẹ̀ mú wẹ̀wà owó ìlú wọn ẹ̀wọ̀n ní kòkò lọ́wọ́ ẹgbẹ́ òsì látàrọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ máa lọ lórí ìsàlà ilẹ̀ Yorùbá. Ìdílé mi ní gbogbo aṣọ tó wà lọ́rùn wọn, ilé tí a bí bàbá mi bá, ilé òrìṣà tá bí bàbá mi bá, bàbá mi jẹ́ lò 90 something years, ilé òrìṣà yẹn kò tí ì dé báyìí, kò jù báyìí láti lọ́ọ́ bá lọ́dọọdún. Ayé òrìṣà máa ti bàjẹ́ o, ayé òrìṣà ti bàjẹ́. Tó bá jẹ́ mi ni màá ní bóòlù ẹ̀yìn ṣe ń gbé ọ̀ṣì ẹ̀ kí a bá jẹ́ kẹ́mi máa gbé nù ẹ̀ tún mi kọ́ o.
wọ́n pariwo mi ò ní jẹ́ káńsù ó yẹ káwọn òrìṣà yẹn dìde táwọn tí ń sìn wá pé no this year mo fẹ́ máa gbé mátù ẹ máa gbé mi lórí bẹ́ẹ̀dì yín. wọ́n bíbélì sọ pé wọ́n létí wọ́n gbọ́ràn wọ́n lọ́wọ́ wọ́n lè lò wọ́n lẹ́sẹ̀ wọ́n lè rìn àwọn tí ń ṣe wọ́n dà. bíbẹ̀ ẹ̀kọ́ bó lọ́sọ̀ wá gbé mi sínú inú aṣọ tẹ́ kó síbẹ̀ wàhálà oúnjẹ tẹ́ jẹ kùlẹ̀ gbé wá kò sí ẹbá wọ̀tà ń bẹ̀ láti January bá ẹbá wọ̀tà mọ̀ ń mu àwọn yẹn ò ní bóyá pure water náà ń máa fún wọn. òbí ò tẹ̀ rómi mu ògbẹ́ tí fẹ́ẹ́ lò pa ẹ pàtó fún Jésù. kí ni mo fi gbogbo eléyìí sọ fún wa ó ní pé ní ọdún yìí God has no rivals. God has no. Má fi nǹkan kan fún Ọlọ́run tó bá fẹ́ kó ràn ọ́ lọ́wọ́. Má fẹ̀sẹ̀ kún, má fàyè kún, má fi àìgbọ́ràn kún, má fi òkùnkùn kún. God has no rival. ẹ̀yin èèyàn wa ṣé lóòótọ́ ni pé gbogbo ilé òòṣà pátápátá náà ló máa ń rí kólóbókólóbó tó máa ń kéré tí wọ́n sì ń fún wọn lóúnjẹ gidi tí wọ́n wọṣọ gidi? Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí tí wòlíì Nasiru náà bẹ́ẹ̀? Drop your comment, remember to like, share and follow us. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu